àrọ̀wá èrè owó èrè ọmọ èrè àìkú ti ṣe baálé ọ̀rọ̀ kó máa bẹ́ ní ìkọ̀rọ̀kan wá gbé ẹ ṣeun bí ẹ tún ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún àkọ́tún ìròyìn àkíkà àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti àwọn oníròyìn ìwà láabi míì àjọ máa fi ń kẹ́kọ̀ọ́ ká tó jọ máa fi máa bi tí ayé ń yí lọ Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó ní ìlọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí ní bó ti ṣe gbẹnu tán ẹ jẹ́ mú un láti ìpínlẹ̀ Èkó ọ̀nà ni ìròyìn eléyìí tó mọ̀ tó ti gbẹnu tán ọlọ́run má jà rìn níjọ́ tí ebi ń pọ̀nà ọlọ́run má sì jẹ́ ọjọ́ ayẹyẹ wa kó di ọjọ́ ìbànújẹ́ ọjọ́ ẹ̀yẹ má jò di ìbànújẹ́ ọlọ́run wọn ní àwọn tọkọtìyàwó kan tó jẹ́ pé lóníyàjóyàjó òun náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó tán lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí òun náà ni wọ́n máa pàdé ìjàmbá ọkọ̀ àti àwọn ìrònú ọkọ̀ míì tí wọ́n tó mẹ́rìndínlógún òun náà ni wọ́n mọ̀ ní ìjàmbá ọkọ̀ lórí afárá Third Bridge eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó wọn ní ọ̀rọ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn táwọn tọkọtaya ọ̀hún tí wọ́n kúrò níbi tí wọ́n ti lọ sùn wọ́n pọ̀ tán ní Ìkòyí nípínlẹ̀ Èkó ẹ tó jẹ́ agbẹnusọ fún àjọ tí ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó Adébáyọ̀ Taofik ló fi léde o wípé ìṣẹ̀lẹ̀ ń bani lọ́kàn jẹ́ wípé ọkọ̀ bọ́ọ̀sì kan òun náà ló jẹ́ pé ó pàdánù ìjánu rẹ̀ ló jẹ́ pé ó sì lọ kọlu àwọn ọkọ̀ míì eléyìí gan ló mú kí àwọn tọkọtìyàwó ọ̀nà ọkọ̀ tí wọ́n wà kó jẹ́ pé wọ́n farapa yánnayànna o tó jẹ́ pé àwọn míì tí wọ́n tún jẹ́ ìrònú ọkọ̀ tí wọ́n bẹnu ọkọ̀ bọ́ọ̀sì táwọn ń lọ bíi mẹ́rìndínlógún làwọn náà farapa yánnayànna wọ́n ní báyìí ńkọ́ wọ́n ti dóòlà àwọn 18 báyìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní inú ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún ló ń lọ sí ìyànà Wòròǹṣòkè tó sì ti súnmọ́ agbègbè Ìlàjẹ ní ìpínlẹ̀ Èkó yín lórí afárá Third Bridge gangan ó náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ wọ́n ní kódà àwọn ọkọ̀ míì gan tó tún bẹ́ẹ̀ náà ni wọ́n tún àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ náà ọkọ̀ náà ló tún farapa wọn ní ṣùgbọ́n eléyìí tó dùn jọjọ jù òun náà ní ti àwọn ọkọ̀ ìyàwó tó jẹ́ pé wọ́n ṣẹ̀ so wọ́n papọ̀ òun náà ló jẹ́ pé àwọn náà wọ́n tún farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà wọ́n ní lóní pápápá ni wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn tìjọba tí ń bẹ ní Gbàgádà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Nínú àwọn ìròyìn míì tó tún bẹ níwájú mi lásìkò yìí eléyìí tó tún gbẹnu tán láti ìpínlẹ̀ Ògùn náà ní eléyìí ti tẹ̀mí lọ́wọ́ wọ́n ní àwọn olùgbé agbègbè Lárìndé nílùú Abẹ́òkúta òun náà nọ́mọ̀ tí wà nínú ìbànújẹ́ báyìí wọ́n ní bí ó ti jẹ́ pé ọmọkùnrin kan tó jẹ́ ẹni ọdún 32 years old wọ́n ní iṣẹ́ tí ń ṣe wọ́n ní òun náà ni wọ́n báyàn gbẹ́ kànga Amúsàn Ọlárìnwájú òun náà wọ́n pe orúkọ ọmọkùnrin ọ̀hún wọ́n ní ó mọ̀ pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tó wà lẹ́nu iṣẹ́ lágbọ́ Ọlọ́run bá ti ń já ìlọ táwọn wáyé tá jẹ táwọn mú lọ Ọlọ́run ò ní jẹ́ àpàdé ikú òjijì wọ́n fi léde láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá wípé ní ọjọ́ Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá nìkan bíi aago 10 làwọn gba ìròyìn làwọn wọn á fi ẹjọ́ sùn lágọ̀ọ́ ọlọ́pàá ò wípé ṣe rí ní ọjọ́ Ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní agbègbè abúlé oko ní Lárìndé gangan nílùú Abẹ́òkúta wọ́n ní ọmọkùnrin Ọlárìnwájú yìí náà ló jẹ́ pé ń gbẹ́ kànga tó yẹ pé bóun ti ń gbẹ́ nínú kànga ọ̀hún wọn náà lẹ́nìkan bẹ tí ń gbà àwọn yèpẹ̀ náà tí ń gbà sókè tí sì ń dànù wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ti ń gbé lọ wọ́n ní ṣe rí ẹni tí ń gba yèpẹ̀ yìí tí sì ń dà á lókè wọ́n ní ọgbà bíi Ọlárìnwájú bó ti gbẹ́ ilé tí ń gbẹ́ tán tí ó sì bu àwọn yèpẹ̀ sínú kinní tí wọ́n fi ń gbà ike tí wọ́n fi ń gbà sókè ọ̀hún òun náà ló jẹ́ pé okùn tí wọ́n fi ń fà á lọ sókè ló bá já lójijì ó ní bí okùn bí eléyìí tí wọ́n fi ń gba yèpẹ̀ lọ sókè ọ̀hún bí tí ń bọ̀ báyìí òun náà ló jálé ọmọkùnrin Ọlárìnwájú tí ń bẹnu kànga tí wọ́n gbẹ́ lọ́wọ́ ọ̀hún òun náà ló jálè lórí ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni kò mọ́ra mọ́ wọ́n dúró ní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn yẹn tìjọba tí ń bẹ ní Ìdí Àbá nílùú Abẹ́òkúta wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n gbé débẹ̀ ẹ̀pa òbóró mọ́ wọ́n ní ọmọkùnrin Ọlárìnwájú yìí ó ti jẹ́ pé adẹ́dà ńgbà tó fi nìkan bí aago 10 láàárọ̀ ó ti jẹ́ pé adẹ́dà ò kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ẹnìkan tí ń jẹ́ Akínsànyà Ganiu òun náà ló gba ọmọkùnrin Ọlárìnwájú yìí wípé kó wá bá òun gbẹ́ kànga
ní ilé ibi tóun ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́ nítorí pé ọmọkùnrin tó gbé ìkúrújẹ lọ́wọ́ ẹbọra yìí òun náà ló jẹ́ pé iṣẹ́ abánigbé kànga òun náà ní í ṣe tí fi ń jẹun. Ó dá eléyìí tó gbẹnu tán lásìkò yìí náà ló wá láti ìpínlẹ̀ Ẹdó níbi ọ̀gá àgbà olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni kan ní ìpínlẹ̀ Ẹdó bọ́n ti ní kó sáré lọ wò wá kó lọ́ọ́ fi ẹ̀wọ̀n oṣù 6 péré kó lọ́ọ́ fi gbára àbí kó san owó ìtanràn tó ń lọ bí tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira àtòun àti àwọn olùkọ́ mẹ́ta míì tó jẹ́ ti ilé ẹ̀kọ́ Calvary Crown Academy eléyìí tó bẹ ní ìlú Benin ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ní orúkọ olùdásílẹ̀ òun náà ló jẹ́ Paul Okugba. Wọ́n ní ṣe eré ọmọkùnrin yìí òun náà ó jẹ́ ìkan nínú àwọn tí ó díje dupò gómìnà nínú lábẹ́ ẹgbẹ́ òṣèlú Young Progressive Party sí tó díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ẹdó nínú ètò ìdìbò sípò gómìnà tí ó kọjá lọ yìí ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí. Wọ́n ní ọmọkùnrin ọ̀hún òun náà ló jẹ́ pé ó sọ̀rọ̀ kòbákùngbé o sí ìkànnù àwọn olùkọ́nù òbí ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún. Wọ́n ní ṣeré àti òun o àti àwọn olùkọ́ mẹ́ta míì Blessing Osarodion àti Ẹ̀gbáve Ososa àti iṣẹ́ ọmọ Nneme òun náà ni wọ́n jọ sọ̀rọ̀ kòbákùngbé sí òbí ọmọ yìí. Wọ́n ní kí ni tí wọ́n sì sọ sí o. Wọ́n ní ṣe ni wọ́n pe ìyá ọmọ ọ̀hún wọ́n pè é ní aṣẹ́wó. ìyún ìyá ọmọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Salman Agbudugu òun náà ni orúkọ ìyá ọmọ ọ̀hún. Wọ́n náà pe ìyá ọmọ ọ̀hún ní aṣẹ́wó ni o. Wọ́n ní fún ìdí èyí ńkọ́ ni ìyá ọ̀hún ló bá lọ fi ẹjọ́ wọn sùn. Òun náà ló wá mú kí ńgbà tí ilé ẹjọ́ sì gbẹ́jọ́ náà sọ́tún sósì. Wọ́n ní kí àtolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ mẹ́ta míì kí àwọn mẹ́ta o kí wọ́n lọ fi inú ọgbà ìtúnú olóṣù 6 o kan lọ fi gbára àbí kan sanwó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ẹnìkọ̀ọ̀kan wọn. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́lí online tv láti mọ ìgbà mẹ́ta wá tún mú àkọ́tún ìròyìn ọ̀hún wá fún yín. Ẹ ṣeun ire àti àánú olówó bá kọ́mọ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.